òkè lẹ́nu òkè òkè lọ́la ní a máa lọ. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn oríṣiríṣi ni wá. Àwọn kan ń sọ pé àwọn ò mọ̀ bóyá òótọ́ ni. Àwọn kan ń sọ pé inú tó ṣẹlẹ̀ ní o gbọ́dọ̀ wo adúpẹ́fọ́lọ́ àti gbogbo ẹlẹ́fọ́lọ́run. Àmọ́ mo gba aládùúrà ohun tó ṣẹlẹ̀ sí mi ọlọ́run ní yóò ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn. Ààbò ọlọ́run á dá lórí wọn. A ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá. Kí ni a fẹ́ máa sọ? Nígbà tí ọlọ́run ti kó wa yọ ọ̀tá àti àwa náà là ń sọ̀rọ̀ èyí tó ṣẹlẹ̀ yẹn náà ìní òótọ́ yẹn tó ń la ẹ̀mí ọpẹ́ náà ní ká máa dún gbogbo ìgbà. Àwa náà là ń lè lórí ọ̀fẹ́ àti ìbánisọ̀rọ̀ báyìí. A ti ń jáde díẹ̀ díẹ̀ àmọ́ ọlọ́run á túbọ̀ mẹ́sẹ̀ wá jáde pátápátá. Àdẹ̀ní rí aburú mọ́. Bàbá mi ò ní púpọ̀ tí fẹ́ sọ lórí ìyẹn ọkàn dúpẹ́ fọ́lọ́run mo lè fẹ́yìn náà dúpẹ́ pé iléeṣẹ́ yóò gba orúkọ burúkú nítorí pé ẹgbẹ́ àpapọ̀ jùlọ ẹgbẹ́ man ètò dédú lè mú ó ti wá di pé a máa ṣọ́ra. Torí àwọn oríṣiríṣi là ń gbọ́ àwọn tó ń fi ohùn bá wa sọ̀rọ̀ lábẹ́ sọ ni tí wọ́n lé ní pátápátá pé àfi táwọn bá yàn wá lóògùn àfi táwọn bá ṣàbùrú fún ẹlẹ́dàá àwọn tí ò ń ṣàwà. Àwọn adúpẹ́ fọ́lọ́run àwa náà rí ẹnu ọpẹ́ gbogbo ọdún kan dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kan sí i. Wọ́n lè fi gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá ní ìpínlẹ̀ Èkó àjọṣe wa ò ní pápájẹ́ o a máa lékún o àní pẹ̀lú o ẹ̀ṣin olùpẹ́ sà. tó ọpẹ́ ní f'Olódùmarè alàgbà wa ẹ bá wa dárúkọ yín ní ẹ̀ẹ̀kan sí kí ó tó di pé. Orúkọ mi ni comrade Surajudeen Adéwálé Amusa tí orúkọ ilé jẹ́ mi jẹ́ Asiwaju ní orókùsù Èkó tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ man ìpínlẹ̀ Èkó. tó ẹ ṣé gan ẹ ṣé púpọ̀ a dúpẹ́ pé Olódùmarè gba gbogbo àkóso gba gbogbo òpè gbogbo ọpẹ́ ó gba gbogbo ògo lórí ààrẹ ẹgbẹ́ man comrade Surajudeen Amusa tí wọ́n jẹ́ national president fún Music Advertisement Association of Nigeria. tó mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ewu náà kò pa àwòdì yín. tó ǹjẹ́ iṣẹ́ ẹgbẹ́ tó ti tẹ̀síwájú ẹ̀. mo ní iṣẹ́ tún ti tẹ̀síwájú báyìí àbí. Bẹ́ẹ̀ ni a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹ̀rẹ̀wò bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìgbà tí a wà ní ìdílé àìsàn náà iṣẹ́ lọ. Mo kí igbákejì mi the vice president comrade Alẹ́sìlọ́yẹ Alex International mo kí wọn púpọ̀ torí pé wọ́n ṣe ìgbége àyà mẹ́fà kí tó fi dáa tí Ọlọ́run kó máa yànyàn fún yànyàn mi ò tiẹ̀ lérò ẹ̀ rárá inú mi dùn pẹ̀lú àwọn àdúrótì tí wọ́n dúró ti ẹgbẹ́ wọ́n dẹ̀ dúró tì wọ́n dúró tọ́lọ́run. Torí láyé àsìkò yẹn wọ́n máa ń wá sọ́dún ọdún náà dẹ̀ máa ń pè lóòrèkóòrè gbogbo bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tá à ń sọ yìí
wọ́n ń kọ̀ntínú gbogbo ètò tó wà nílẹ̀. Mo lè sọ fún wọn kò sí nǹkan tá a tún fẹ́ ṣe náà ju pé àjọṣepọ̀ wa òun náà lè ṣe kókó lẹ́tọ́ fẹ́ni fọ́lọ́run. Wọ́n ṣiṣẹ́ fún mi bí wọ́n dẹ̀ tí mo lè inú mi dẹ̀ dùn. Iṣẹ́ ò dúró rárá, iṣẹ́ ń lọ ní pẹ̀rẹ̀ iṣẹ́ ń lọ ní pẹ̀rẹ̀. Àkànlè máa sọ lórí ètò pé àwọn nǹkan báyìí ni a tún lóde tẹ̀lé lórí là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ àdúgbò fọ́lọ́run iṣẹ́ ń lọ, iṣẹ́ ò dúró. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan kó tó di pé ẹ bá wa dá ẹ̀yin dúró díẹ̀. Ó ní pé ǹjẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ṣé ǹjẹ́ tí ẹ fura sí ẹnìkan àbí pé bóyá bìkan ni ẹ lérò pé ó ti ṣẹlẹ̀ wá? Bàbá. Àgbọ́yé o. Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ lẹ̀ fún àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn lọ́wọ́. Iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́, àwọn ni wọ́n mọ èdè tí wọ́n bá ṣe bí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmọ́ tá a tó lè sọ pé báyìí, a mọ̀ pé kò ní ṣẹ̀ lọ́wọ́ èèyàn kan, èèyàn náà ni ó ń ṣe é. Torí ibi tí bá ti gbé bọ́ǹbù sínú ìkan fún yàn, ẹni tó gbé bọ́ǹbù wá tó bá káyàn wọ́n bí kan ó lè yìnbọn pààyàn, ó lè pààyàn. Àmọ́ Ọlọ́run ọba ló mọ gbogbo ẹ̀, àwa ò mọ nǹkan kan for now, àmọ́ Ọlọ́run ló mọ̀. Ọlọ́run á lè tún àṣírí gbogbo ẹni tó bá wà níbi ẹ̀ pẹ̀lú àṣẹ ọ̀hún. Àmọ́ for now àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn. A lè dá iṣẹ́ wọn dúró, a lè ní kí wọ́n má ṣiṣẹ́ wọn. Tó wọ́n bá dé tó bá tráfíkì tí lè bá máa jáde, gbogbo àná la máa rí. Mo ṣe jẹ́ nìyẹn sà. Ẹ ṣé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. A máa rí yín bá. Mo nígbàgbọ́ pé ẹ tún jẹ́ ìpè wa tá a bá ní nǹkan kan láti bí yín béèrè. Ẹ ṣé gan. Ẹ ṣé Olódùmarè àtúnṣe àlékún àlàáfíà, ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà lọ́nà ó ṣe fún yín. Ibi ogun tó ti ṣẹ́ kò ní padà gbérí mọ́ láṣẹ Ìdùmarè. Ẹ ṣé gan. Ire o. Tó ẹ káàbọ̀ sórí ètò wa ẹ jẹ́ ká sọ tiwa. Ohun Comrade Surajudeen Amusa tí wọ́n jẹ́ ààrẹ lẹ́gbẹ́ tí ó ń ṣe ìgbélárugẹ àwọn òṣèré ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria. Àwọn ni ẹgbẹ́ wọn ti sọ tiwọn. Wọ́n ti dúpẹ́ lọ́wọ́ àyìn tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wọn. Wọ́n dúpẹ́ lọ́wọ́ ọmọ ẹgbẹ́ ẹ ti gbọ́ wọn. Wọ́n ní àlàáfíà náà ni wọ́n wà. Tó ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan sí ètò ẹ jẹ́ ká sọ tiwa. Agbo sọ fún yín ṣáájú àkọ́tún ètò ní ètò tèmi níbi tí a ti ń ṣe àyájọ́ àwọn bàbá lọ́ọ̀dẹ̀. Irú bàbá wo ni ìwọ jẹ́? Ṣé bàbá tó ń fi gbogbo ìgbà náà ní ọmọ ni? Àbí bàbá tí ó kàn ní alépè tá a lè pè ní bàbá gbogbo ayé? Àfiwé bàbá kò ṣẹ̀lẹ́yìn jíngí tí gbogbo èèyàn, ẹbí, ará, ọmọ àti ìyàwó tí wọ́n mọ̀ fi ṣe àwòkọ́ṣe. Irú àwòkọ́ṣe wo lẹ̀yin jẹ́ nínú ilé, lọ́ọ̀dẹ̀, láwùjọ? Tó
Akanji o. Bámọ̀dé tí bàbá gbà á jayé pẹ́. Àgbà ìlú ìbánimọ̀ṣẹ́. Bámọ̀dé tí bàbá tó mo fi àsìkò yìí mo fi ṣàdúrà fún bàbá mi Alhaji Láìwọlá Lawal tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji ls Subair kí Olódùmarè bá mi foríjì wọ́n kó bá mi pa àṣìṣe wọn rẹ́ kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ Ọláyíwọlá Àyìnlá gbogbo bí yòówù tó bá wà ilẹ̀ rẹ̀ ni o. làwọn aláìwẹ̀wẹ̀ ṣe máa ń gbàgbọ́. Ẹni bí a ń lórí ara ń pè ó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé àyájọ́ àwọn bàbá lágbàáyé òun là ń ṣètò lé lórí lọ́jọ́ ti tòní. Ọ̀pọ̀ ọkùnrin la bí wọ́n wò, ọ̀pọ̀ ọkùnrin náà ló ń tọ́jú ọmọ tó sì kẹ́ ilé sì kẹ́ ẹbí ṣùgbọ́n tó jẹ́ pé yóò níbi tí kálukú kù sí. Torí ẹ̀ la fi sọ ṣáájú pé ẹ jẹ́ ká yẹra wa wò, ẹ jẹ́ ká yẹ̀ wò ìwọ bàbá, ǹjẹ́ ojúṣe ẹ ó múnádóko bí? Ǹjẹ́ ojúṣe ẹ ò fílẹ̀ fún ẹlòmíì ṣe? Tó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ó ń dọ̀rọ̀ yìí o, àfi kí kálukú tó bá tabà kó lọ rí kó lọ tún bẹ̀ ṣe. Òní pàtàkì ọ̀rọ̀ wa lórí àyájọ́ àwọn bàbá fún títọ́jọ́ ti tòní. Tó gbogbo ẹ̀yin tí ẹ bá ti rí ẹ rí bí a ṣe polówó ètò wa tí à ń ṣe lọ́jọ́ ti tòní. A máwọn àlejò méjì kan wá ṣáájú ní ìgbà tó fi di pé a fi orí afẹ́fẹ́ sílẹ̀ kó tó di pé nígbà tí a kù dé bá àwọn irinṣẹ́ tí à ń lò àwọn àlejò méjì ọ̀hún a sì ń retí wọn ṣùgbọ́n a lè sọ wọ́n lè dé bá wa lórí ètò tàbí kó jẹ́ pé yóò dijọ́ mẹ́jọ kí ẹ tó rí wọn kẹ́ ẹ tó gbóhùn wọn. Kí ni nǹkan tí wọ́n wá sọ? Ẹnì kíní ó ní Ọ̀rọ̀jà àti Adams. Àwọn méjèèjì jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ẹgbẹ́ márùn-ún. Mo ti sọ ṣáájú fún yín pé ìhà kíní ìhà kejì, ìhà tí àwọn Ọ̀rọ̀jà àti Adams tí wọ́n wá sojú kálukú ló ní títí ẹ̀ láti sọ. Àwọn náà wá sọ títa ara wọn, wọ́n sọ ibi tó kù sí, wọ́n sọ ibi tí òde dúró. Mo máa ń sọ nǹkan fún yín dájú pé àtúnṣe ni gbogbo nǹkan tí à ń wá. Àní ẹnìkankan ní pọ̀sí, bẹ́ẹ̀ ni àmọ́ ẹnìkankan lọ́tàá gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. A wá láti fi ètò ẹ jẹ́ ká sọ tiwa láti fi máa tan ìmọ́lẹ̀ sáwọn nǹkan kan tó ṣókùnkùn, ká gbìyànjú títí wa àbí ká wá fi yòókù lẹ̀ fẹ́yìn tí ẹ̀ ń wò wá àtolódùmarè láti ṣàtúnṣe ohun gbogbo. Tó nígbà tí a sì ń retí wọn lọ́wọ́ ó kù ṣẹ́jú péréte tá a fi mẹ́tò wá sí ìpamọ́. Mò ń bọ̀, ẹ jẹ́ kí n wọlé agbègbè.
jẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò tèmi o pẹ̀lú àṣẹ Èdùmàrè á sọ gbogbo di ọjọ́ mẹ́jọ àmẹ́tò wá sí pamọ́ orúkọ mi ò yí padà gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún yín Asiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ọmọ òṣòlù ilé ògbàdọ̀ ìlàsọ ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ òye tẹ́bí olóòjé ọmọ àrídìí ògo ológun ọ̀kàkà mójóbi níyànjúyànjú ọmọ búnibúni abẹ bí wọ́n ti ọmọ rínirínni abẹ rí pọ̀nyẹ̀kẹ́ ló kì í pé títí ọjọ́ mẹ́jọ ire o ire kàbìtì fẹ́mi àtẹ̀yìn lọ́dẹ̀.